ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìsẹ́yìn lọ́jọ́ Iléyá ni mo bá wà o. Oriyomi Hamzat lórúkọ mi. Ẹ má rí mi bí mùsùlùmí. Lódodo mùsùlùmí ni mí. Ẹ má rí mi bí ẹni tí ò ní gbàgbọ́ tó gẹ́gẹ́ bí mùsùlùmí pé ìṣẹ̀lẹ̀ yẹ kó Oriyomi Fariga. Ìṣe ló yẹ kó Oriyomi sọ ọ̀rọ̀ báyìí. Àbí kí ni Oriyomi wá ń sọ yìí? Mo rọ̀ yín. Torí ọgbọ́n yà bí ọ̀nà. Ká tó di mùsùlùmí ẹ má gbàgbé. Èèyàn la kọ́kọ́ jẹ́. Ká tó jẹ́ Kristẹni. Èèyàn la kọ́kọ́ jẹ́. Inú Ọlọ́run kì í sì dùn kí ènìyàn kó máa wò sùnsùn, kó máa bà ìtì Ọlọ́run tún ṣe jẹ́. Torí nínú tọ́lọ́run tún ṣe ni àwa ènìyàn jẹ́. Kẹ́ ẹ lè mọ̀ pé tọ́lọ́run tún ṣe làwa èèyàn ni pé èèwọ̀ ni fún ènìyàn láti para rẹ̀ ká ti sọ pé ó pọ̀ ọmọnìkejì. Tó bá jẹ́ pé èèwọ̀ ni fún ènìyàn láti para rẹ̀, á jẹ́ pé Ọlọ́run ò fẹ́ káwa ènìyàn para wa. Tó bá jẹ́ pé èèwọ̀ ni fún ènìyàn láti bà ti ọmọnìkejì jẹ́, Ọlọ́run ò fẹ́ ká bà tara wa jẹ́. Gbogbo yẹn before ẹ̀sìn. Àwọn ìwà kan wà tí a gbọ́dọ̀ máa wù, tó jẹ́ pé bá ṣe gbọ́dọ̀ wù sí mùsùlùmí la gbọ́dọ̀ wù sí Kristẹni. Mùsùlùmí sí mùsùlùmí tí wọ́n ríra wọn mọ́ṣáláṣí lè béèrè ara wọn, kí ló tà ní mọ́ṣáláṣí lánàá? Ó rẹ̀ mí díẹ̀ ni Ọlọ́run fún yín lálàáfíà o. Yóò bá tún dọ́gbọ́n sí wá sí. Ẹ má gbàgbé o, obìnrin ló lè kírun lé o. Ó dáa púpọ̀ káwọn ọkùnrin rápálá dé mọ́ṣáláṣí. Mùsùlùmí sí mùsùlùmí nù. Ṣùgbọ́n Kristẹni sí Kristẹni tá a jọ ń ṣe landlord meeting ládùúgbò. Kristẹni sí mùsùlùmí tá a jọ ń ṣe landlord meeting ládùúgbò. Tá a wá rí kó wá landlord meeting. Tá a bá kúrò ní meeting, a lè yálé ẹ̀. Ìyẹn kì í ṣe pé àárí ẹni mọ́ṣáláṣí, àárí ẹni landlord meeting ni. Yóò bá dáhùn. Nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ó tẹ̀mí díẹ̀ ni Ọlọ́run fún yín lálàáfíà o. Ṣé ẹ pé ojúṣe yẹn yàtọ̀ síra wọn? Èmi ò ní rọ mùsùlùmí kankan kó lọ jà àbí dá wàhálà lẹ̀ nílùú Ìsẹ́yìn. Èmi ò dẹ̀ ní sọ wípé ntí pásítọ̀ tó fọ́ igi mọ́ ẹlẹ́hà lórí ṣe mi ní sọ pé ó dáa. Ṣùgbọ́n màá sọ wípé kì í ṣe Kristẹni ló rán pásítọ̀ ńṣẹ́ kó fọ́ igi mẹ́lẹ́hà lórí. Màá sọ pé kì í ṣe ẹ̀sìn Kristẹni ló ní kí pásítọ̀ ò fọ́gi mẹ́lẹ́hà lórí. Màá sọ wípé ìbí irú ènìyàn tí pásítọ̀ yẹn jẹ́ òun ló fi hàn yẹn. Kì í ṣe pé ẹ̀sìn ló ní kó hùwà láabi. Irú ènìyàn tó jẹ́ yẹn, ẹ̀yin mùsùlùmí, àwa mùsùlùmí, Nakomi o, mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ ti dé Ìsẹ́yìn, tá a bá rẹ̀ tó ń gbọ́. Ìpàdé àlàáfíà ni mo mọ̀ pé ẹ lọ ṣe. Ẹ má gbẹ́bẹ̀ pásítọ̀. Ẹ má gbẹ́bẹ̀ gbogbo ẹni ó bá lọ́wọ́ nú ẹ o. Ẹ má gbẹ́bẹ̀ pásítọ̀ o. Ẹ má gbẹ́bẹ̀ gbogbo ẹni bá lọ́wọ́ nú ẹ o. Ẹ̀yin kan, ẹ má dá sí o. Ẹ má bẹ̀bẹ̀ o. Bẹ́yìn kan bá ti ń dá sí, ẹ̀yin lè ránṣẹ́ nù o. Ẹ má jẹ́ ó dìjà ẹ̀sìn o. Ntí pásítọ̀ jẹ́ ni ló fi hàn yẹn. Àti pásítọ̀ àti ẹ̀yin kan àti Nakomi àti Muslim community Ọ̀yọ́ state àti ìgbìmọ̀ ẹlẹ́sìn Islam lápá òkè Ògùn, gbogbo apáta ni ẹ jẹ́ ká jọ pé pásítọ̀ lẹ́jọ́. Gbogbo wéètì tí Kánù bá ní kó lọ throw weight yẹn behind the justice for these people. Gbogbo weight tí Nakomi bá ní, gbogbo weight tí Muslim community bá ní,
kó lọ throw weight yẹn behind the justice for these people tí wọ́n molest. Forget religion. This is not a religion fight. This is not a religion crisis. This is not a religious matter. Ẹ jẹ́ ká máa handle àwọn matters wa bó ṣe yẹ ká handle ẹ̀. Kọ́rọ̀ kan ṣẹlẹ̀ ká sáré so mọ́ religion. Ká ti gbàgbé pé aláti treat ọ̀rọ̀ yẹn bó ṣe wá gangan. Ó wà lára ìṣòro tó ń pa wá kú lọ ní Nàìjíríà. In fact, I don't want to say ó wà lára ìṣòro. I want to say it's even the problem we are facing in this country. Fine. Ẹ jẹ́ ká assume pé ilé gbígbé oníbi táwọn èèyàn fẹ́ kọjá lọ lọ́jọ́ Iléyá tí wàhálà yẹn fi ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká assume pé that man is not a pastor. Ẹ jẹ́ ká assume pé that place is not a church. And something of that nature, exactly, it happens. What do we do? Fine. Òfin wà láti gbójú àgan sí ẹni tó bá fẹ́ tẹ̀ tọ́ ọmọnìkejì mọ́lẹ̀. Ẹ jẹ́ kí that guy tó pe ẹ̀ pastor yẹn, bóyá pastor náà dẹ̀ ni, let him go and face the wrath of law. Àwọn tí wọ́n ní wọ́n máa sọ wa tí wọ́n dẹ̀ tó ń fọ́gi mẹ́lẹ́hà lórí ẹ̀jẹ̀ mọ́sàrẹ̀ jẹ́ tó yọ. Fine. Let them go and face the wrath of law. Let them dance to their music. Let them dance to it. Àwọn tí wọ́n wá tí wọ́n la èèyàn lọ́wọ́, tí wọ́n mú ọ̀bẹ tí wọ́n dẹ̀ la èèyàn lọ́wọ́. Ẹ jẹ́ kán lọ face criminal charges. Yeah. Ṣùgbọ́n ẹni tó bá ń try láti prevent wọn àbò ń protect wọn, ẹ charge wọn together. Tí CAN bá jáde tó bá bẹ̀bẹ̀ fún máa yìí, charge CAN together. Ẹ sọ pé CAN ló rán wọn. Yeah. Ẹ sọ pé CAN ló rán wọn. Tí Mùsùlùmí kan bá jáde tó bá ń plead fún máa yìí, ẹ charge ẹ sọ pé Mùsùlùmí ẹ ló rán wọn. Kẹ́ni ìjà kan ti wà láàrin àáfàá yẹn àti Mùsùlùmí ẹ. Any ló one, charge them together. This is not a religious crisis. It shouldn't be treated as such. As Emma Binu, I have to put my mouth. It is not me that put my mouth, it is God that put my mouth. Let the justice be done. Let the justice be done. And forget religions. Somebody posted this morning on my show that kí ló dé tó jẹ́ pé tí Mùsùlùmí bá ṣe nǹkan kan, ẹ̀yin media máa blow ẹ̀, ìmá máa pariwo Mùsùlùmí ọ̀dà. But tí Christian bá ṣe nǹkan kan fún Mùsùlùmí, ẹ máa silent on that matter. Ẹ dẹ̀ máa wòran. Hello, ẹ̀yin ọmọ yìí. Ẹ ṣílẹ̀kùn fún mi náà. Open the door. So tí Christian bá ṣe nǹkan, ẹ máa silent. Tó bá ṣe nǹkan fún Mùsùlùmí, ẹ máa silent about it. It is not so with Oriyomi Hamzat. Okay. It is not so with Oriyomi Hamzat. I am begging you. I am pleading for peace, unity. Afa ti ṣe dáadáa. Mi ò ní sọ púpọ̀ nípa ọ̀rọ̀ yìí láti máa fọwọ́ gbáyà o pé bó ṣe rí nìyí o. Mi ní fọwọ́ gbáyà torí pé mi ò tí gbọ́rọ̀ lẹ́nu àfáà gangan. Mi gbọ́rọ̀ lẹ́nu pastor gangan. Ṣé get it? Based on the information given to me. And I received some calls this morning personally. One narrator for me. Based on the narration, fine. Mo ti rí pé wọ́n fọ́gi mọ́yàn lórí lóòótọ́. Mo ti rí ẹni tẹ́sẹ̀ kan tó wà lọ́spítà lóòótọ́. Bóyá àwọn tí wọ́n fọ́gi mọ́ lórí gan-an kọ́ bẹ̀rẹ̀ ìjà. Ní ìsínbẹ̀. Bóyá àwọn àfáà gan ló kọ́kọ́ tó àwọn pásítọ̀. Ẹni ìsínbẹ̀ náà. Ní láti gbọ́ lẹ́nu pásítọ̀. Bóyá wọ́n padà dùn àwọn àfáà ni. And let them go to court. Let them go to now. But one operation bust in bẹ̀bẹ̀ fún kí peace
Operation Boss tó lẹ́nu àti bẹ̀bẹ̀ fún peace ó kọjá inú wọn. Operation Boss wọ́n ṣe láti máa bẹ̀bẹ̀ fún peace. Peace tó yẹ kẹ́yìn lọ keep tẹ́lẹ̀. Tẹ́bí sọ pé èèyàn kan sign nínú àwọn staff yìí ó lọ. Gbọ̀ngbà àwọn tó débẹ̀ pọ̀ jẹ́ tó sign lọ. Staff yìí tó sign tó lọ gan kí ló lọ ṣe? Gbàtẹ́ débẹ̀ ẹ bá tọ́ọ̀gì ń bẹ̀. Táàfà kú wa. Àbáwọn àwọn ẹlẹ́yà àti ẹwọ́ wọlé ó ti di tọ́ọ̀gì. Àwọn tẹ́ẹ̀ náà wọ́n ti di tọ́ọ̀gì. Abẹ́ mọ̀ pé owó wa náà fi san sálárì fún yín. Nítorí ẹni máa ń sẹ̀yìn òṣìṣẹ́ agbèfúnlù tí wọ́n máa ń pè lágbèfọ́ báyìí. You should be agbèfúnlù, not agbèfọ́ba. That's where problem comes. Orúkọ tá a máa ń pè wọ́n gan ni problem. You should be agbèfúnlù, not agbèfọ́ba. So bí ìjọba ọba tó bá fẹ́ ní aráàlú jẹ gan sí ẹ gbè fún, forgetting that owó wa náà fi sanwó yín. Èyí tó bá jẹ́ pé ohun àlùmọ́ọ́nì ilẹ̀ náà ti rówó tán fi san. Ọlọ́run pè é sí pé ìjọba Ọlọ́run fún ní àlùmọ́ọ́nì ilẹ̀ yẹn ó fún gbogbo àwọn aráàlú tá à ń gbé bẹ̀ ni. Gbogbo alágbọ́dọ̀ jàǹfààní ẹ̀ tó bá mú inú owó yẹn tán fi san sálárì yín ó yẹ kẹ́ ẹ wúlò fáráàlú nìyà. Why agbèfọ́ba? Why not agbèfúnlù? Why not agbèfúnlù? Ṣé wàá kó sínú uniform tán fowó wàrà fún yín? Ẹ bọ́ sínú mọ́tò tán fowó wàrà fún yín tí a tún fi po owó wa repo sínú ẹ̀. Kí ẹ sì tún gba owó at the end of the month owó tá à fi owó wa rà ẹ wá lọ dá wàhálà lẹ̀ ní community tí wọ́n ti gbé pọ̀ lálàáfíà already. Tó yẹ pé yín ṣe dáadáa nígbà tẹ́yìn débẹ̀ tẹ́ bá jágbe fún lù lóòótọ́ àbí agbèfọ́ba gan. Why can't you make peace? Kẹ́ kúrò bẹ́ẹ̀. Tó fi ẹgbẹ́ ìlẹ̀ dá wàhálà lẹ̀. So ẹ mọ̀ sùn pásítọ̀ nìkan. Ẹ mọ̀ tó yẹ pé pásítọ̀ náà ló feel bad pé wọ́n yóò jẹ kó náà má sùn àfáà nìkan. Àwọn agbèfún nonsense náà pẹ̀lú àwọn lágbèfọ́ba yìí. Sue them. Let them be accountable for their atrocities. Ìgbà yẹn ni wàhálà ó tó dínkù láwùjọ wa ẹnìkan bóun àpọ́nmọ́ rẹ̀ àtẹnìkan bá ń jà báyìí wọ́n lọ kó àwọn fake soldier. Bàbá jẹra wọn lówó wọ́n lọ bá kó àwọn fake soldier. Àwọn Boko Haram àwọn ẹ̀ẹ́dẹ́gbọ̀gùn kankan wọ́n dá àwọn gbẹ Fúlàní jímọ̀ Fúlàní onímọ̀lú kankan wọ́n jiyàn pé wọ́n ṣe gbogbo ẹ̀. That's why that is where we bought that uniform for you. That is why we bought that uniform for you. We gave you that gun. We gave you that e-locks to be moving around for us to live peacefully. You are not being employed to cause chaos in our community. A peaceful environment. If you put your leg there, you destroy the whole peace in that community. What do you think you are doing? It shouldn't have been this bad. To be a response to responsibilities in ẹ̀kọ́ uniform sọ̀rọ̀ ẹ̀ lọ dá wàhálà lẹ̀ ní community lọ́jọ́ ọdún ẹ̀bọ́dún jẹ́ máa wẹ̀nẹ̀ lẹ́ni lọ́wọ́. What nonsense? Tẹ́ bá tiẹ̀ bá wọn tí wọ́n ń jà, when you get there you settle it. So you are trying to settle it. Lẹ́yìn tẹ́ kán ẹlẹ́yà lẹ́sẹ̀ ẹ̀ tó wà ní oyún. Ṣé mọ̀ pé ìpalára tẹ́ ẹ ṣe fẹ́ tó wà ní oyún ẹ ti ṣe fọ́mọ tó wà ní ẹ̀. Tó bá jẹ́ pé àáfàá náà ìlọ́kàn ìyàwó pastor they say this is what Oriyomi Hamzat will say, take it or leave it. So what are we saying? Ẹ̀yin Mùsùlùmí tẹ́ ẹ lọ́bẹ̀ mo mọ̀ wọ́n á ti jáde káàkiri Òkè Ògùn ti wà bẹ́ẹ̀ àwọn Òkè Ògùn ti kún bẹ́ẹ̀ yẹn àwọn ti Ìbàdàn ti lọ àwọn tèkó náà bọ̀ oríṣiríṣi àfáà wà kórìí social media báyìí wọ́n máa condemn ẹ má jà sọ̀rọ̀ tí ó dogun lè láàrin ara wa mo bẹ̀ yín. Ó ní pásítọ̀ kan ní Ìsẹ́yìn ó jẹun ó yó tán ó ní àwọn sójà àbí àwọn Operation Burst tíjọba kó síta láti máa ṣiṣẹ́ ètò ààbò kí wọ́n wá bò na àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ òun ládùúgbò. Àwọn náà sì dádùúgbò wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n gbé fún wọn. Lórí ètò láàárọ̀ yìí èèyàn kan ó sọ̀rọ̀
ó ní kí ló máa ń ṣe àwa mídíà tó yẹ pé bí mùsùlùmí bá ṣe nǹkan á bẹ̀rẹ̀ sí ní máa pariwo, ṣùgbọ́n tó bá ṣe nǹkan sí mùsùlùmí àwa mídíà máa dákẹ́ àní sọ̀rọ̀. Èmi ò mọ mi ní much tí mo lè sọ nípa yẹn. Bọ́n nǹkan tí mo lè sọ ni pé ẹni tó bá kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ó yàtọ̀ sí ẹni tí fóònù dé tó di agbóhùnsáfẹ́fẹ́ o. Ẹ dẹ̀ máa gbìyànjú láti máa mọ ìyàtọ̀ láàrin wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé ẹ rí ẹ̀kọ́ tá a kọ́ nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́? Ibẹ̀ náà ti jẹ́ ká mọ how fragile sí àwọn ọ̀rọ̀ kan tó wà. Kó má jẹ́ pé àyà wa ń tójú ọmọ ṣe, ojú ọmọ jù inú. Lára ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ ṣọ́ra fún, ó ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú oyè ìlú. Tí agbóhùnsáfẹ́fẹ́ bá kẹnubọ ọ̀rọ̀ oyè tó ń sọ̀rọ̀ nípa ìjù, ó lè di wàhálà nínú ìlú. Ọ̀rọ̀ kejì, ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn ó lágbára gan. Tí n bá tiẹ̀ ní mẹ́nubà àwọn tó kù, ẹ jẹ́ kí n mẹ́nubà ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹni tó bá ti wà nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ fún ìgbà díẹ̀ yóò wà wípé ká máa ṣe wáàsí àbí wàásù ní orí rédíò àti tẹlifíṣàn. Òfin iṣẹ́ wa sọ pé recorded ló gbọ́dọ̀ jẹ́ àkásílẹ̀ tí àwọn onímọ̀ nípa iṣẹ́ yìí tí wọ́n ti edit ẹ̀, tí wọ́n yọ àwọn nǹkan kan kúrò tí ò bá bá afẹ́fẹ́ mu. Èèwọ̀ ni kí mùsùlùmí bọ́ sórí afẹ́fẹ́ kó máa bú kìrìsìtẹ́nì. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe lórí ẹ̀rọ ayélujára ìgbàlódé èyí tí wọ́n ń ṣe nísìn. Èèwọ̀ ni kí kìrìsìtẹ́nì bọ́ sórí ẹ̀rọ ayélujára kó máa bú mùsùlùmí. Èyí tí a kì í kíyèsí púpọ̀ jù ni pé ayé máa ń gba àwọn mùsùlùmí púpọ̀ jù lórí ẹ̀rọ ayélujára, lórí rédíò àti tẹlifíṣàn ṣáájú àkókò yìí láti máa sọ̀rọ̀ kòbákùngbé, láti máa bú ẹlẹ́sìn ìbílẹ̀, àwọn ẹ̀sàmọ̀ wọn kí n kó wọn papọ̀ báyẹn, àwọn traditionalists. Ayé dẹ̀ máa ń gba àwọn kìrìsìtẹ́nì náà púpọ̀ jù láti máa bu ẹnu àtẹ́ lu àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yẹn, traditionalists. Mo rò pé tó fà á ni pé tó rá bóyá àwọn ní voice àbí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yẹn àwọn náà kì í lè jáde láti fọwọ́ gbáyà nípa ẹ̀sìn tí wọ́n ń sìn. Torí bí wọ́n ṣe ń jórúkọ kìrìsìtẹ́nì wọ́n mọ̀ jẹ́ ti mùsùlùmí, wọ́n sì ń dà á pọ̀ mọ́ wọn láwùjọ. Ó jẹ́ kó rí pé ó jẹ́ kó di wípé tá a bá fẹ́ dìbò wọ́n máa wò wípé tí mùsùlùmí bá jẹ́ aṣáájú kí kìrìsìtẹ́nì jẹ́ igbákejì, tàbí bí kìrìsìtẹ́nì bá jẹ́ igbákejì tí kìrìsìtẹ́nì bá jẹ́ aṣáájú kí mùsùlùmí jẹ́ igbákejì. Wọ́n á máa fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbébọ fún àwọn ẹ̀sìn méjèèjì yẹn ju ẹ̀sìn ìbílẹ̀ lọ. Kì í sì ṣe ẹ̀bi àwọn tó ń ṣe o, ṣùgbọ́n nítorí pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yìí wọ́n kárí bọnú, wọ́n rí ní táwọn ń ṣe bí nǹkan tí kò ṣe yangàn, tí kò dẹ̀ sí tí ò sí àwíjàre tó kún un lọ́wọ́ láwùjọ wọn. Ṣùgbọ́n àwọn ẹ̀sìn méjèèjì tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ẹ má gbàgbé pé ẹ̀sìn pọ̀ láyé o. A dẹ̀ sọ̀rọ̀ Amẹ́ríkà, a sọ̀rọ̀ London, a sọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè míì, a sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà níbi tí ó ti jẹ́ pé ẹ̀sìn méjì tí wọ́n fi máa ń yangàn jù náà ni ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Kò sí tó kàn wá pẹ̀lú ibi tó ti wá àtàwọn tó mú wá. Ní tó kàn wá ni pé kí ni ìgbàgbọ́ wa, kí dẹ̀ ni a ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa. Ẹ má gbàgbé pé òfin Nàìjíríà fààyè gba ẹnikẹ́ni kódà tí ò bá ṣẹ̀sìn rárá tó lòun ò ṣẹ̀sìn kankan ká tó wá sọ pé ó tún ṣe ìkan. Àti pé the Constitution of Federal Republic of Nigeria kò gbé ọlá fún ẹ̀sìn kan ju ẹ̀sìn kan lọ. Ẹ̀sìn tí ìwọ bá gbọ́lá fún láàyè ara rẹ̀, ìwọ ló mọ̀dí tó fi gbọ́lá fún. Ìdí ni tí àwọn mùsùlùmí fi ń jà fún wípé àwọn iléèwé tí wọ́n ti gbà tó ti di ti ìjọba, orúkọ yòówù tí ìbá máa jẹ́, àyè gbọ́dọ̀ wà fún mùsùlùmí àti kìrìsìtẹ́nì láti ṣe nílànà ẹ̀sìn wọn ní iléèwé yìí. Tí iléèwé bá ń jẹ́ Ansarudeen tọ́mọ mùsùlùmí ọmọ kìrìsìtẹ́nì bá ń lọ bẹ̀, ó láǹfààní àti débẹ̀rẹ̀ ó dẹ̀ láǹfààní àti kọ́ ẹ̀kọ́
nípa ẹ̀sìn kìrìsìtẹ́nì ìjọba ò gbé tíṣà lọ bẹ̀ nítorí pé kì í ṣe ẹlẹ́sìn ansarudini ló ní mọ́ ìjọba orílẹ̀-èdè ti tẹ́wọ́ gbà owó ìjọba láti fi ń san sálárì fáwọn tó wà ń bẹ̀. Bákan náà tí iléèwé bá ń jẹ́ St. Louis tí ọmọ mùsùlùmí bá ń lọ bẹ̀ ó gbọ́dọ̀ láǹfààní àti lo ìjáàbù bí ṣe wulẹ̀ ó kéré mọ́ léyìí tí ó bá ètò ẹ̀kọ́ rẹ̀ mu tí ò ní disturb ẹ̀ tí wọ́n sì gbọ́dọ̀ stigmatize ẹ̀ àbí fìyà jẹ nítorí pé St. Louis tí iléèwé ń jẹ́ yẹn ó kàn ń jẹ́ ẹni ìjọba ti tẹ́wọ́ gbà wọn kàn yí orúkọ ẹ̀ padà ni. Gbogbo àwọn kan yìí ní àwọn ìjọ ẹlẹ́sìn bíi Nakomio Muslim Community àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n máa ń jà fún tí wọ́n sì máa ń béèrè fún tí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni pé ọmọ ṣe lo ìjáàbù exam hall ọmọ ṣe lo ìjáàbù wá school léyìí tí Ọlọ́run sì ti bá a bójútó sí tí àwọn ilé ẹjọ́ tí wọ́n ti yanjú ẹ̀ tí ò sí wàhálà mọ́ lórí ẹ̀. Bákan náà àwọn iléèwé ń jáde àwọn ìjọ ẹlẹ́sìn àwọn béèrè oríṣiríṣi nǹkan o tíjọba sọ pé no nítorí àǹfààní àwùjọ wa kí wàhálà má bàa ṣẹlẹ̀. Oriyomi Hamzat lórúkọ mi mo jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo dẹ̀ jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí ẹlẹ́sìn gẹ́gẹ́ bí ẹ̀sìn tí mo nígbàgbọ́ nínú ẹ̀. Mo jẹ́ ẹni tí kò ní àǹfààní láti sọ fún ẹlẹ́sìn kìrìsìtẹ́nì pé tó ń ṣe ò dáa nítorí pé ètò nígbàgbọ́ nínú ẹ̀ ló ń ṣe. Mo dẹ̀ jẹ́ ẹni tí kò gbúdọ̀ bu ẹnu àtẹ́ lu ẹ̀sìn kìrìsìtẹ́nì bí ṣe wùlẹ̀ wọn. Èèwọ̀ ni fún mi láti kórìíra ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì. Èèwọ̀ sì ni fún mi láti máa gbìyànjú kẹ́ni tó jẹ́ kìrìsìtẹ́nì ṣubú. Kò kàn mí bóyá ayé nígbàgbọ́ nínú mi àbí ò nígbàgbọ́ nínú mi. Èyí tó ṣe pàtàkì jù ni pé ìjẹ́ ẹ̀rí ọkàn mi ń sọ fún mi pé mo ṣe ń tó tọ́. Tí gbogbo ayé bá ń pàtẹ́wọ́ fún mi ṣùgbọ́n tí ẹ̀rí ọkàn mi bá sọ fún mi pé mo ṣe ń tí ò tọ́ ẹkún àdásùn ni o àwẹ̀ àdágbà ni o torí pé tí gbogbo ayé bá pàtẹ́wọ́ tán tí wọ́n bá rí lé wọn ẹ̀rí ọkàn mi ó dìde yóò dẹ̀ máa bi mí pé arákùnrin ǹjẹ́ ìwọ ò wá ti gbẹ́ kòtò burúkú lẹ̀ fúnra rẹ bí léyìí tó jẹ́ pé kò sẹ́ni tí ó bá ìjìn sí níwọ̀n ìgbà tó jẹ́ pé ọ̀tọ̀ ni tí ayé ń pè ọ́ ọ̀tọ̀ ni tó jẹ́. Bákan náà tí mo bá ṣe rere tí gbogbo ayé bá ń bú mi tí wọ́n sì ń ké igbe tí wọ́n ń sọ̀rọ̀ tí ò bá kùn gbé àsìkò yìí tí kálukú wọn bá dákẹ́ tí wọ́n gbà lé wọn lọ ẹ̀rí ọkàn mi ó dìde yóò sì sọ pé arákùnrin mo máa kí ẹ kú oríire nítorí pé ìwọ ti tẹ́ ìtẹ́ ọlọ́lá onípò pàtàkì ó ní iyebíye síwájú ẹlẹ́dàá rẹ̀ ẹni tí ó ní ìdáláre lọ́dọ̀ tí ó dá ìláre rere tí ó ṣe. Ẹ̀rí ọkàn religion àti humanity ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n jáde wọ́n máa kígbe ẹ̀sìn ṣùgbọ́n wọn ò ní ọmọlúwàbí lọ́wọ́ kódà nígbà míì àwọn lẹ́rìí tí wọ́n máa léwájú à ń ṣe ẹ̀sìn. Fún ìdí èyí nítorí ẹ̀rí ọkàn àti iṣẹ́ tí Ọlọ́run rán mi tí mi ò dẹ̀ láǹfààní bóyá ayé tiẹ̀ tẹ́wọ́ gbà àbí ayé ò tiẹ̀ tẹ́wọ́ gbà bóyá tiẹ̀ rẹ̀ tó ń bínú àbá rẹ̀ tó dùn mọ́ bóyá tiẹ̀ rẹ̀ tó ń retí ọjọ́ ìṣubú kó lè lẹ́nu ọ̀rọ̀ ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì ni pé ǹjẹ́ à ń jíṣẹ́ tọ́lọ́run rán wa bí àbá ẹran ara ló ń rán wa ń ṣẹ́ táyé sì rò pé Ọlọ́run ni. Fún ìdí èyí àti àwọn ìdí tó rọ̀ mọ́ ìjọmọnìyàn ọ̀ràn èèyàn ní fún mi o láti jáde kí n sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìsẹ́yìn lọ́jọ́ Iléyá. Ẹ má jẹ́ á sọ̀rọ̀ tí ó dá wàhálà rẹ̀ ẹ má jẹ́ á sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ dọ̀tá àfẹ́ ìjà ẹ̀sìn àjọ ń gbé ni àjọ ń jẹ àjọ mu ni. Imagine
lórí ilẹ̀ àfáà yẹn ló ti fi ilẹ̀ ẹlẹ̀ táwọn èèyàn ń tọ̀ dé church náà lórí ilẹ̀ rẹ̀ tó ti rà tó jẹ́ tiẹ̀ inú ti fi ilẹ̀ ẹlẹ̀ táwọn èèyàn ń tọ̀ dé church tó bá jẹ́ pé kò sí ìfẹ́ láàrin àfáà yẹn àti pásítọ̀ yẹn tẹ́lẹ̀ kò ní fi ilẹ̀ ẹlẹ̀ kan máa tọbẹ̀ dé church. So n tó wá fa ìjà tó fi wá le tó báyìí ẹ já dig deep. Let's get to the root of the matter. Charge them to court. Don't let us take law into our hands. It will be more destructive, more chaos, pathetic, and grievous. Tabanika Mufi lọ́wọ́ mo rọ̀ àwa Kristẹni náà, Christian Association of Nigeria, ẹ jẹ́ ká support àwọn tó bá fẹ́ charge àwọn tó ṣera àwọn tó ṣàwọn èèyàn léṣe sí court. Ẹ má jà gbé lẹ́yìn wọn. Mo rọ̀ àwa Mùsùlùmí náà, ẹ jẹ́ charge wọn sí court. Ẹ má jà mú wàhálà lọ́wọ́ ara wa. Ẹ sì má jà pè níjà ẹ̀sìn. Ẹ jẹ́ pè níjà láàrin pásítọ̀ yẹn àti àfáà. Gbogbo àwọn tí pásítọ̀ lọ pè wá kán fọ́gi mẹ́lẹ́à lórí kán àwọn ẹlẹ́à lẹ́sẹ̀ kán la èèyàn lọ́wọ́. Gbogbo àwọn evidences yẹn, take your pictures, gather your evidences, let's go and meet at the court. Kí àwa oníròyìn ká dẹ̀ máa ka ìròyìn tó ṣẹlẹ̀ gangan. Ká má wọ́n yọ̀ sí. Ká má ká yọ ohun tó ṣẹlẹ̀ kúrò nítorí pé a jẹ́ Kristẹni. Ká má ká fi kún tí ò ṣẹlẹ̀ nítorí pé a jẹ́ Mùsùlùmí. Ẹ má jà wá bias. Ẹ já sọ bó bá ṣe jẹ́. Ẹ rántí pé tá a bá jábọ̀ níwájú èèyàn tán, á tún jábọ̀ níwájú ọba tó ní wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.